Elédùmarè ọba àjíkí ọba àjíkẹ́ ọba àjígẹ̀ gbanigbani tí ayé ń sáyà ní ọ gbòǹgbò ìdílé Jésè ní ọ ìwọ la ó máa sìn ìwọ la ó máa wárí fún o bàbá mi ọwọ́ kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà ní ọ tábà wẹ̀yìn wò ìwọ la ó máa rí tábà tún wájú a ó máa bá wọn wájú ni ó ṣe àdúpẹ́ lórí ìkànnì Amebo Arena TV láwà ẹkúlé là ń kára lé o ẹ káàbọ̀ là ń kéré ọ̀nà èmi ọmọ yín náà ni ọmọ wọn ní ìsàlẹ̀ ìjẹun ọmọjọlá ọṣó ọmọ ojowú ni mí èmi ò ń ṣe ọmọ ojoro ọmọ ojowú ni mí ọmọ wọn ní ìsàlẹ̀ ìjẹun ìgbẹ̀yìn ọmọ ojowú èyí máa ń pera mi mo ń ṣe ọmọ ojoro ọmọ ṣìkìtì ọmọ rògbà ọmọ ajígbéra káre ẹ̀yàn ọmọ tiwa ẹ ti mọ bó ṣe ń lọ lápá abẹ̀hún ìwọ tó bá ṣe ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí lórí ìkànnì Amebo Arena TV ẹ máa subscribe ẹ máa share kẹ́ sì máa like ẹ subscribe kẹ́ tẹ notification bell yẹn bẹ́ẹ̀lì kékeré tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn ẹ tẹ̀ kẹ́ subscribe bó ṣe máa jẹ́ náà nìyẹn kí la tún máa fún yín lórí ìkànnì Amebo Arena TV lénìí òun tún ń dà òun tún rèé ẹ ti mọ bó ṣe ń lọ lórí ìkànnì tá a wà yìí lórí ìkànnì Amebo Arena TV àwọn kì í bá ọ mú àwọn sẹ́ngbẹ́sẹ́ngbẹ́ tọ́jọ́ ẹ ti mọ bó ṣe ń lọ lápá ibi tó ti ń mú yẹn àwọn kì í bá wọn mọ́fo àwọn bá wọn mú ìtí ò lọ original là máa mú wá síbí yìí tó jẹ́ ògbóǹtarìgì là máa mú wá bí yìí o lórí ìkànnì tá a wà yìí lórí ìkànnì original Amebo Arena TV Amebo tá a máa ń ṣe ká fi kó wọn lọ síbi oríire ni a fi ń fún wọn ní information tó rí lè ní wọ́n fẹ́ ṣiṣẹ́ tó lálùbáríkà ń bẹ yẹn opportunity kan wà ń bẹ yẹn nǹkan tó ti ń ṣẹlẹ̀ ń bí original là máa mú ń bí ẹ ti mọ bó ṣe ń lọ. tá tún mú wá fún yín lénìí ó lágbára ó kì í pọ̀ ẹ máa bá wa ká lọ lórí ìkànnì Amebo Arena TV. mo kí gbogbo ẹ̀yàn ọmọ Nàìjíríà Ọlọ́run á wà pẹ̀lú wa orílẹ̀-èdè Nàìjíríà ó kúkú sì máa dà lágbára Ọlọ́run gbogbo wa tá a jọ̀wọ́n a sì máa jọ̀pọ̀ lágbára Ọlọ́run orúkọ tèmi ni Lady Evangelist Olufunke Odebode mo jẹ́ pensioner ni mí mo ti retire àmọ́ ìmọ̀ràn mi sí àwa ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà yìí ó dàbí ẹni pé láti inú ilé ni nǹkan yẹn ti bẹ̀rẹ̀ nítorí Bíbélì sọ pé kọ́ ọmọ rẹ kó lè fún ọ ní ìsinmi ó dàbí ẹni pé àwọn màmá àtàwọn bàbá tó jẹ́ pé tó bá ti jáde ní máa tẹ ọmọ mi mọ́lẹ̀ wọ́n á wọlé ní lálẹ́ pátápátá wọn ò ráyè tọ́jú àwọn ọmọ wọn rárá wọn ò ráyè mójútó ọmọ téèyàn ò dẹ̀ kọ́ òun ló máa gbélé téèyàn kọ́ tà àmọ́ bí mo ṣe ń wo orílẹ̀-èdè Nàìjíríà yìí àmọ̀ràn mi sí àwa òbí ni wípé ẹ jẹ́ ká tọ́jú àwọn ọmọ wa ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa ẹ̀sìn yòówù tó o bá ń ṣe o bá jẹ́ Kristẹni o bá jẹ́ Mùsùlùmí kódà kó jálá alábàáláyé pàápàá nítorí mo mọ̀ pé àwọn bàbá wa tó ń ṣe ẹ̀sìn àbáláyé wọn kì í ṣèkà wọn kì í ṣe bí àwọn àsáwọ̀nù wọn náà ń ṣe bí Ọlọ́run á dẹ̀ máa fojú àwọn aṣebi hàn lágbára Ọlọ́run àmọ̀ràn mi sí àwọn ọmọ wa lẹ́ẹ̀kan sí ni wípé ẹ jẹ́ kí a mú sùúrù ẹ má jẹ́ ká máa kánjú wá owó owó ló ń ba orílẹ̀-èdè Nàìjíríà yìí jẹ́ o ó dàbí ẹni wípé a fẹ́ dúró de àsìkò Ọlọ́run owó la fi sọ Ọlọ́run wa ní Nàìjíríà ní ìsìn kò dé yẹ kó rí bẹ́ẹ̀ Ọlọ́run á ràn wá lọ́wọ́ ẹ jẹ́ ká ní sùúrù ká bẹ̀rù Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run ò ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n tó bá ti ní Ọlọ́run nínú ayé ẹ gbogbo nǹkan tó kù tó fẹ́ láyé Ọlọ́run á fi kún fún ẹ ó ní ká kọ́kọ́ wá òun ṣáájú náà kóun wá fi nǹkan tó kù sí fún wa ṣùgbọ́n àwọn ọmọ wa tá a wà àtọmọ àti ìyá àti bàbá láyé ìsinyìí owó tọ́lọ́run ní ká wá kẹ́yìn yẹn òun la fi ń ṣáájú òun ló dàbí pé ó dàbí kórílẹ̀-èdè kó dàbí ní pé ó fẹ́ dágun Ọlọ́run Elédùmarè á dẹ̀ bá wa tó ẹ wo fún àpẹẹrẹ ẹ worú ọmọ tí wọ́n sọ lórí afẹ́fẹ́ ọmọ 20 years ó lóun ṣe freedom òun owó tó máa fi ṣe freedom àwọn òbí òun ò dẹ̀ ní owó ó wá lọ bá babaláwo ní kó lọ mú nǹkan ọmọkùnrin wá ó sì wá lọ géètì bàbá ẹ̀ ó mú bàbá ẹ̀ ó fokùn sí lọ́rùn ó fún pa gbà tí bàbá kú tán ó mú nǹkan ọmọkùnrin ẹ̀
ó gbé lọ fún babaláwo bá ṣoògùn. Ẹ wo irú àwọn babaláwo yẹn, irú àwọn babaláwo yẹn, àwọn yẹn gangan náà ba ìlú jẹ́. Àwọn tó yẹ kí wọ́n máa tún orí àwọn ọmọ ṣe, àwọn náà ń ba ìlú jẹ́. Ṣó yẹ kí irú babaláwo yẹn kó ṣe oògùn fọmọ 20 years? Ọlọ́run á ràn wá lọ́wọ́ o, àràánú gbà o. Ẹ jẹ́ kí gbogbo àwọn òbí ká mójútó àwọn ọmọ wa o. Àwọn àgbàlagbà wọ́n máa ń pa òwe, wọ́n ní ilé nìyẹn ti ń kẹ́ṣọ̀ lọ sóde. Tó bá àwọn ẹja, àwọn ọmọ wa tó bá sì wà ní ẹja ní kíká báyìí, ẹ jẹ́ ká ká wọn ibi tá a bá fẹ́ ká wọn sí, ọ̀nà tá a bá fẹ́ kán gbà, ẹ jẹ́ ká ká wọn síbẹ̀. Ẹ má jẹ́ kán dìgbà tó bá dẹja gbígbẹ tán ká tó ṣẹ̀ṣẹ̀ máa ká wọn. Tó bá ti dẹja gbígbẹ, tẹ́ ẹ bá ń ká wọn, wọ́n máa rún ni o. Òun ló ń ṣẹlẹ̀ yìí o. La fi ń rí àwọn ajínigbé o, la fi ń rí àwọn Boko Haram o. Tó bá jẹ́ pé ọ̀rọ̀ Ọlọ́run ń gbénú wọn ni, wọ́n á rò kán tó ṣe. Ṣùgbọ́n torí pé etí wọ́n ti di wọ́n létí, Sátánì ti di wọ́n létí, wọn ò ní bẹ̀rù Ọlọ́run náà ṣe ń ṣe ètò òun wà. Lẹ́yìn náà mo dẹ̀ tún fẹ́ bẹ àwọn ìjọba wa fún ààbò. Kánjọ ń ṣe, Ọlọ́run á túbọ̀ máa ṣagbára wọn dọ̀tun, á túbọ̀ máa ṣe kí wọ́n kàn bá wa wá ààbò tó dájú lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọlọ́run á fún wọn ṣe. Nípa ti ẹ̀rù inú tọ́nà fẹ́ ṣe, èmi ìbá bẹ̀ àwọn ọmọ wa kán ní sùúrù. Èèyàn ò lè fi agbára mú ẹṣin lọ sódò pé kó lọ mu omi. Bàbá tiẹ̀ fagbára mẹ́ṣin lọ sódò pé kó lọ mu omi, ó ṣòro ká tó sọ yí pé ó yá bẹ̀rẹ̀ kó máa mu mi o. Ọlọ́run á ràn wá lọ́wọ́, ẹ jẹ́ ká ní sùúrù. Ìbẹ̀rẹ̀ ogun la máa ń rí, a kì í rí parí ẹ̀. A ní rógun lórílẹ̀‐èdè Nàìjíríà o. Mo rọ̀ wá, ẹ̀yin ọmọ wa, Ọlọ́run á wà pẹ̀lú yín, gbogbo yín lẹ máa ṣoríire. Ẹ gbọ́ràn o, ẹ gbọ́ tòbí yín, ẹ gbọ́ ti ìjọba, ẹ gbọ́ ti ilé ìjọsìn tẹ́ ń lọ. Ọlọ́run á dẹ̀ wà pẹ̀lú yín o.